kálukú náà sì rí i pé Ọlọ́run ṣe kọ́lọ́run mọ́tà má bá a ṣe àlékún ẹ̀ ó yẹ já kí lápapọ̀ bisimilahi rahman rahim inna atayna kalikawsara fasalli li rabbika wanhar inna shanihaka huwa al-abtaru inna kafaynaka al-mustazihin inna kafaynaka al-mustazihin inna kafaynaka al-mustazihin fasayakfikahum Allah wa huwa as-sami'ul alim fasayakfikahum Allah wa huwa as-sami'ul alim fasayakfikahum Allah wa huwa as-sami'ul alim. Àmín mẹ́ta mẹ́ta. Àmín. Àmín. Àmín ya Allah. Àti ake náà wọ́n ní kálukú ṣe àmín fúnra rẹ̀. Àmín. Ọlọ́run kó gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà. Àmín. Kí a farabalẹ̀ nítorí Ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين وأزر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم. àwọn èèyàn gbọ́dọ̀ ń tóbi dáadáa ẹlẹ́ẹ̀kẹta àwọn ní kájọ́ olókè jù báyìí lọ. Allahu Akbar. kí a farabalẹ̀ ká má wo ọjọ́ tó ti lọ púpọ̀. ìṣẹ́jú méjì náà ni. Allah. kò ní ju ìṣẹ́jú méjì la àmọ́ má ti wọ aago yìí tí bẹ̀rẹ̀. tọ́. Ìmáàmù àgbà. bàbá wa number 1 citizen fún council of ulama ìmáàmù àgbà. sọ yọ̀dá. ní kalẹ̀ wọ́n ní sẹ́ yọ̀ǹda Al-Imam Al-Fulani. tọ́ ayọ̀dá àwọn àtẹ̀tẹ̀ wa gbà ti. bàbá wa ọlọ́pọ̀ ẹwà bàbá wa àgbà wọ́n ní sẹ́yìn náà yọ̀ǹda. odi mélòó. bàbá wa ìmáàmù wa ọlọ́nṣogo bàbá wa Dáúdù Alikali wa Sokoto gbogbo àwọn bàbá wa níkàlẹ̀ Ọlọ́run fẹ́ràn yín bàbá àdẹ́nìkan sí láì mọ́ gba ìyọ̀ǹda wọn ajétúmọ̀ bí gbogbo àwọn tí wọ́n ń bẹ wájú ìyàgbà ìyọ̀ǹda wọn àfi àwọn àgbàlagbà ìyọ̀ǹda yín àwa bọ́ sísá fún àwọn àgbàlagbà níkàlẹ̀ tó kún mọ́ àlùfáà wa àgbà Sheikhu wa Abdullah Arademi Ọlọ́nkẹ́mi wọ́n ní sẹ́ yọ̀ǹda bàbá nígbà tá a ti gba tí yóò
àwa ti gba Mukadam Agba èmi ọmọ pé Mukadam Agba tó ń bẹ lájísà tẹ́lẹ̀. Abagunla. Para rẹ balẹ̀. Naam. Èmi ní àfúnmi ṣe Mukadam Agba mi bá yẹn kan ní ti ń jẹ́ Mukadam tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n gírèdì tèmídé ẹnu tó ọmọ wínú àmọ́ Mukadam Agba ni. Àwọn ajárùlá wọ́n ṣe iná yọ̀ǹda. Ṣé wa Lukman wọ́n ṣe iná yọ̀ǹda. Bàbá wa àgbà Salati ṣe wa Nasir ṣe wa Halka wọ́n ṣe yọ̀ǹda. Bàbá wa àgbà Kájé ńkọ́. Kódà àbá wa Miftahudeen láti Ọ̀tẹ́ gbogbo àyọ̀ǹda wọn. Gbogbo àwọn ṣe wa Naim Imam Abdulrahman àbá wa Ọ̀fà. Gbogbo tí ń jẹ́ Ajisan family àgbà yọ̀ǹda yín pátápátá. Ọwọ́ àpò àfa wa àgbà ọlọ́ọ̀dá ẹ̀ bá ń parí rẹ ní. Parí rẹ ní. Bàbá wa àgbà ọlọ́ọ̀kẹ́mi ń fi ẹjọ́ ọlọ́ọ̀dá kún sùn yín nù. Wọ́n promise àwọn jàmọ́ wa ní Alfaizun ní nǹkan kan ipe tí ọmọ jẹ́ kí wọ́n fi ṣe ìkóná ẹ́ńjìnì. Bí wọ́n ti rí mi ń yà yín báyìí ntí wọ́n sì promise wọ́n sì ní ọmọ wákàntì mi lọ. Ìfẹ́ sọ ní àyìn ní òkà yẹn wọ́n bá ká wọn mọ́lé. Àmọ́ bí mo ṣe dúró yìí àkáǹtì mi sì ń rẹ́rìn. Àjẹsùnmọ̀ bí wọ́n fẹ́ tún dínà mi ó ní àmọ́ ìní pé wọ́n mọ̀ bí èyí tẹ́lẹ̀ yìí. Kò díra wọn lọ́wọ́ ìkẹ́kọ̀ọ́ díra lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run kẹ́mi. Ẹ dákun òní ni Jímọ̀. Àgbà ọ̀dà wọn. Ó ní bí kálukú ti ń rí Ọlọ́run súnmọ́ níjọ́ Jímọ̀. Wàláyì. Gbogbo èèyàn kì í sì ń súnmọ́. Ẹ̀yin tẹ́ ẹ̀ wá ń súnmọ́ náà lẹ́ wá jókòó kalẹ̀ yìí. Wàláyì. Àbọ̀ Ọlọ́run kẹ́mi sì ti parí wáàsí. Ó ti parí. Èmi ò ní tún bantọ́ dáa jẹ́. Wàláyì. Bàbá ẹlòmíràn pé bóun mo ti ṣe wáyà yìí. Tọ̀. Wọn ò ní mọ̀ pé bí mi lẹni tó ń jẹ́ ìmáàmù. Allah. Ẹbí ni wá. Èyí ò ní kíkálukọ́ ọmọ yìí ò ń lọ́tọ̀ kéde. Ọ ajásówó ni. Tẹ̀bí mọ̀ bá wà. Ìyá tó bí gbogbo tó bí àwọn tó bí ọmọ yìí àgbà ni wọ́n fún ìyá tó bí èmi. Allah. Náà ni mi wá ìyá òun ò sì gbà kẹ́bí ọ bàjẹ́ tẹ jáde láyé. Ẹni tẹ́mi jáde lára wọn náà làbúrò ẹwọ ẹni tó bí èmi láti gbọ́ ọba rẹ ìgbà àjẹni lèmi tẹ́ ṣe wá sí ẹwà ẹwọ ẹni tó bí èmi tó wá jábúrò fẹ́ni tó yé. Ṣé ọ̀nà jìnnà àbí ó jìnnà? Nítorí eléyìí. Ìmáàmù tuntun. Gbọ́ bí àfa ti gbé ọ̀rọ̀ kalẹ̀. Tọ̀. Àbá wa àgbà ní àwọn àgbà fún gbogbo àgbà. Tẹ wá kan gbogbo àwọn ọ̀dọ́ àgbà fún gbogbo wa. Náà ni bàbá wa Imam. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ti gbé kalẹ̀. Lábẹ́ ọ̀rọ̀ ti tó bá wọn. Alhamdulillah. Wọ́n wá bẹ́ẹ̀ fi hàn. O ti rí ìmáàmù jẹ. Tọ̀. Ètí sì jẹ́ èèyàn orí jẹ o ti ní. Tọ̀. Kọ́lọ̀ mọ́ gbà lọ́wọ́ rẹ̀. Aminu. Òun náà ni kéèyàn ní tẹríba. Innal imamata rutubatun wa amanatu. Innal imamata rutubatun wa amanatu. Ìṣẹ́jú méjì mi ti bẹ̀rẹ̀ báwọn. Ìṣẹ́jú méjì ti bẹ̀rẹ̀. Innal imamata. Iyì ayé àti tọ̀run ó ti di tẹ́ntẹ́ bá ti pè ní ìmáàmù. Rutubatun wa amanatu. Àmánà Ọlọ́run ti wà lọ́rùn rẹ báyìí. Manna laha. Odù ni. Ló fi rí àbọ̀mọ́ Ádámà ní kán ìmáàmù. Ìjà alùkà. Àbọ̀lọ́run fi ta ọlọ́rẹ̀. Nala sa'adata. Gbogbo ẹni ọba dùn àbò dùn àbí wọ́n gbé ilé ọlọ́wọ́. Nala sa'adata. Eré ayé àti ọ̀run ti di tiẹ̀. Walimuna. Gbogbo téèyàn máa wá kí orí ọ̀rọ̀ lọ́n kẹ́mi. Gbogbo téèyàn bá máa wá kí Ọlọ́run máa fẹ́ ni tó bá dúró dá pẹ̀lú ọkàn ẹ̀. Jẹ́ kọ́kàn rí ọmọ ọmọ lọ wájú nítorí eléyìí. Wọ́n kọjú mọ́wọ́ wọn tí wọ́n máa pa níbi. Bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn ìmáàmù yín. Ọ̀rọ̀ àwọn èèyàn ti ń tẹ̀lé Ọlọ́run kẹ́mi. Kọ́dà àwọn míì tó fẹ́ jọ́yìn wọn ètí rí fọ́ọ̀mù gbà ni. Dákun kẹ̀yìn sówó máa kí ìmáàmù rẹ bọ́lọ̀ ti fẹ́. Ọlọ́run wọlé àwọn méjì tọ́lọ́run torí wọn sọ jẹ́ màdìrákà méjì. Gbogbo àṣírí ẹ̀yin tẹ wá yín ò ní tú. Wassalamu alaikum warahmatullahi. Ẹ jẹ́ á máa kẹ́kọ̀ọ́ sí i lára àwọn àgbàlagbà. Ẹ máa wá bọ̀ báwọn ìmáàmù tuntun ẹ máa bọ̀ báwọn. Orígun láwà nínà ló kù tá a dé báwọn.
bàbá mama àgbà sì ti wà ń kalẹ̀ láti wé láwàní náà láwàní múdà. Aji Kushi, Aji Lukman.